ẹ̀yin tèmi alhamdulilayi rabbil alamin ṣayé láyọ̀ lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lénìí. Thank you so much. Thank you so much. Thank you. Ezekiel Oshaye, thank you so much. Olawale Lasisi, thank you so much. Tosin Ali Akila, thank you so much. Fanny Gbadebo, thank you so much. Alhaji Zakariyau, thank you so much. Gbogbo tèmi ní Ghana, gbogbo tèmi ní Niger, gbogbo tèmi ní America, gbogbo tèmi ní America. Alhaji wa Abdulrahman Daves, thank you so much. Yes, more appreciate every one of you. Àti gbogbo ẹ̀yin tí mi lè porúkọ yín nísìn. Prince Adéyẹmí, thank you so much. Prince Adéyẹmí, wọ́n pọ̀ wọ́n yapa. So gbogbo yín náà lè alhamdulillah, gbogbo yín náà lè dá sí mi. Ẹ̀yin tèmi ní Poland, thank you so much. More appreciate. Àti àwọn míì tí mi lè rántí sìn. Gbogbo everybody ni mo kí. Michael Abuleshowo, thank you so much. Gbogbo ẹ̀yin tèmi ní Àkàndé, thank you so much. Mo appreciate yín so much. Gbogbo ẹ̀yin Alhaji mi ní Ìlọrin, thank you so much. Mo appreciate yín. Thank you. Okay. For further, to go further, ẹ máa rí kíní kan tí wọ́n pè ní thank you. Thank you yẹn is just to support. Tá bá ṣe fídíò ṣe, tá bá like fídíò yẹn, ẹ lè a kind of support. Ó wà nísàlẹ̀ YouTube. Yes. I appreciate. Àyìn tẹ́ wà ní TikTok náà, bí wọ́n ṣe ń appreciate in TikTok náà, wow. Thank you. Mo ti kí yín kalẹ̀, mo kí yín in advance. Kò sí ọ̀rọ̀ kàrámọ̀ kankan, kàrámọ̀ kọ́. Bí àdé máa ṣe fídíò wẹ̀rẹ̀wẹ̀rẹ̀. Ẹsẹ̀ ní onímọ̀ ròyìn ni. So a ní láti relax tá bá débí pẹ̀lú irú nǹkan báyìí. So mo mú fídíò yìí wá láti ṣe more confirmation lórí orógbó. Àwọn tó kàn sí mi máa share 2 voice notes tó sọ pé yes Ajia, nǹkan tẹ́ sọ lóòótọ́ ni o lórí orógbó, òótọ́ ni o. Then màá dẹ̀ wá give recommendation. My that is apps. Èèyàn kan bèrè lórí asthma. Yes, then mo ní kẹ́ máa wo title, ẹ máa wo outfit o. Torí a lè ṣe 2 topics. Yes, thank you. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí from the horse's mouth. Thank you for sharing, sir. God bless you. Mo ní àkíyèsí kan lórí orógbó yẹn. Ẹ sọ àwọn nǹkan kan tí mo ṣàtìjọ́ pé èmi gan fúnra mi ó ṣe mí. Mo ti ṣiṣẹ́ ní Fidelity Bank rí. Ṣé ti yé yín? So táàmì yẹn, mo láwọn kan wà ní ibi iṣẹ́ wa yẹn tó ń ta orógbó. So tí bá ti ń lọ ilé, tí bá dé láti wọ ní ọ́fíìsì báyìí kò sí. Àwọn ẹni Mr. So. Ó ti mọ̀ pé mi láì kó orógbó. Mi lè orógbó yẹn gbá, ó ti pẹ́ ẹ̀rọ bí 2014, 15, 16, 17 kó tó di pé mi ṣẹ̀ṣẹ̀ wá kúrò ní báǹkì yẹn. So máa ń jẹ orógbó yẹn gan, tí bá lọ ọ́fíìsì gan, màmá jẹ́ ni. Ìgbà tó wá yá tí mo kó ní báǹkì yẹn, mo wá sábà jẹ mọ́, ṣùgbọ́n mo ti wà addicted sí orógbó jíjẹ yẹn. So ẹ̀kọ́ náà mi ṣe máa ń jẹ. Bó tí mo kàn notice ní ìgbà tó di 2018, 19 mi pé sáìtì mi fẹ́ máa wò bákan, mi dá pé ojú mi sharp dáadáa ni, máa ń drive alẹ́ dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Má bójú mi máa ń ṣe bákan. Mo kàn lè jíǹdàjì kí n rí pé TV mi tó sharp jẹ́ pé GoTV ni mo lò. Á dẹ̀ ṣáà lójú mi, kí ló ṣẹlẹ̀? Á tún play tó bá yá. Mo ṣe pé mi lè rí wọn dáadáa, mi lè kí n notice pé ẹni tó dúró lélẹ̀. Máa rí hàn, but mi ní sọ pé ẹni tó dúró lélẹ̀. Mo ṣáà gbé wọ bí 2021, mi ṣáà máa ní ìgbà 2021 ni mo wá lọ ṣe test lórí ojú yẹn. Lọ́dọ̀ kó yé mi pé glaucoma ni. Ṣé ti yín? Because mi pẹ̀ sọ nípa glaucoma yẹn. Mo tún ń ṣe mi ní pé ṣé jíjẹ tí mo ti jẹ sẹ́yìn yẹn, dúró mi ò stop mi kàn reduce ẹ ní o, because mo abuse ẹ ní jíjẹ, máa ń jẹ gidi gan ni. Mi ti àásọ̀dún oúnjẹ máa ń rún ni. Lọ́dọ̀ kó máa yé mi pé glaucoma ni. Aláwọ̀kọ́ nìyẹn. Ẹlẹ́yìnkejì tí mo tún wá fẹ́ sọ lórí ẹ̀ ni wípé èèyàn kan sọ kíní yẹn fún mi rí. Mo kàn notice pé àtọ̀ mi nígbà tí mo ti bímọ tẹ́lẹ̀ o,
ti bímọ sẹ́yìn, mi ti bímọ tẹ́lẹ̀ o, but ẹ mọ̀ mo rò pé ok kí wọ́n má bímọ mọ́ pé kí wọ́n máa ṣọ́ra, but gbà míì tí mo bá lè ṣọ́ra tó pé lẹ́kọ̀ọ̀kan tí bá kàn sí ara ìyàwó mi tí mo fẹ́ gbà yẹn wà rí pé. Ẹ̀yin tèmi wọ́n ń try láti béèrè pé ṣé orógbó yẹn ó lè cause kí àtọ̀ kó wà watery, pé ṣó lè cause kí àtọ̀ wà watery, nǹkan tí wọ́n ń try láti béèrè ní àárín yẹn nìyẹn. So màá dáhùn, ẹ jẹ́ ká gbọ́ this last one again tí wọ́n confirm. Jọ̀mà, Dọ́kítà, thanks for the information. Mo dúpẹ́ gan ni. Mo jẹ orógbó yẹn dáadáa. Mo wá bẹ̀rẹ̀ sí ní pọ́blẹ́mù glaucoma. So àwọn medication tí wọ́n prescribe gbogbo eye drop up injection everything. Mo rí pé kò jẹ́ kí ojú yẹn clear pápá ojú kan nínú méjèèjì yẹn. So nísìnyí tí mo ti wá discover pé orógbó gan lè kàn sí, kí ni ọ̀nà àbáyọ? Ẹ ṣé ma. God bless you, ma. Àmì ya Rabbi, and you too. Okay, nísìn ìdí fídíò tíjọ yẹn òun ni pé àwọn tó misuse ẹ̀, which àwọn eléyìí náà misuse ẹ̀, tí mo sọ pé tẹ́ bá jẹ́ púpọ̀ jù gan ó lè lead sí glaucoma. Bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin tèmi, little of it ó lè eradicate glaucoma. Tẹ́ bá jọyọ̀ kan tẹ́ jẹ́ díẹ̀ fún a week, ẹ fún ní space díẹ̀ kó mọ́, ẹ máa mú mi, ẹ tún sọ díjọ́ mi ní wíìkì mi, ó lè clear glaucoma yín. Bẹ́ẹ̀ ṣe ń jẹ́ nítorí caffeine ni lot of effect ẹ̀, ẹ mọ̀ pé ẹ̀ ní sùn, tẹ́ ẹ bá dẹ̀ sùn dáadáa ó máa cause ní blunt vision díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ó máa cause ní eyes blunt vision àti nǹkan one or two things mi. So nísìnyí àwọn béèrè pé kí ni ọ̀nà àbáyọ fún alákọ̀ọ́kọ́ àtọ̀nà ẹ̀yẹn lẹ́ẹ̀kejì òun ni pé ẹ sinmi àti jẹ, ẹ má jẹ rárá. Èyí tẹ́ ẹ ti jẹ ó ti form lot of toxics tó yẹ pé ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa flush ẹ̀ dànù. Ẹ má jẹ for some time, ẹ jẹ́ kí gbogbo èyí tẹ́ ẹ ti jẹ yẹn jókòó ṣiṣẹ́ tán, ẹ dúró 1 month, ẹ dúró 2 months depending on severity effect tó ń fún yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ sí, ẹ dúró 2 months. Tẹ́ bá wá dúró 2 months, within those 2 months ẹ máa mu omi dáadáa, ẹ máa mu omi, ẹ wá nǹkan tó máa jẹ́ kẹ́ flush system yín, ẹ máa mu omi. Kì í ṣe pé ẹ ní jẹ mọ́ rárá o. Èmi ò ní orógbó ògùn orógbó, kì í ṣe pé ẹ ní jẹ mọ́. So tẹ́ bá ti wá dúró 1 month or 2 months yìí, ṣó yẹ yín ìgbà yẹn site yín oorun tẹ́ kí ń sùn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń jẹ accumulated of orógbó yẹn, oorun yẹn á padà bẹ̀rẹ̀ sí ní bọ̀ wá. Ẹ wá boost ara yín pẹ̀lú ògùn tó máa jẹ́ kẹ́ sùn, anything tó máa jẹ́ kẹ́ sùn, ẹ máa boost ara yín pẹ̀lú ẹ̀, ẹ dẹ̀ máa mú mi, ẹ máa rest, ẹ máa jẹ oúnjẹ tó dáa, ẹ jẹ́ kí omi wà lára nǹkan tẹ́ ń lò dáadáa. Tẹ́ bá jí láàárọ̀ ẹ mu omi, ṣó yẹ yín. So after period tẹ́ fi wait yẹn, maybe in 3 months time or 2 months time, the end of 2 months, orógbó yẹn òun náà lẹ fi máa ṣe ògùn ẹ wàá mọ jẹ ní ọyọ kan lọ́sẹ̀, ẹ ní jẹ tán at once, díẹ̀ ni. Ẹ̀yin tẹ́ bá ti mọ̀ pé ẹ ti lò jù, because mo discover pé a lot of people wọ́n ní glaucoma. Okay, fún ẹ̀yin tẹ́ ń sọ wípé orógbó àwọn kan sọ wípé ògùn glaucoma lórógbó lẹ wá ń jẹ púpọ̀ jù. Okay, kí ló dé tí glaucoma náà wá lọ? So èyí táwa sọ yìí òun ni the right one. Lóòótọ́ ó ṣògùn glaucoma, àmọ́ bit by bit, ẹyọ kan òun ni kẹ́ ẹ share within a week, kẹ́ ẹ dẹ̀ momi sí, kẹ́ ẹ dẹ̀ máa momi sí, kẹ́ ẹ dẹ̀ máa jẹ ògùn tó dáa tó tún máa improve eyesight yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní glaucoma tí wọ́n ṣògùn fún wọn, tí wọ́n ṣògùn fún wọn tí wọ́n sì ń jẹ orógbó, wọn ò rí result o. Ojú yẹn ti ń lọ sí ni, ó tún lọ sí ni. Ṣùgbọ́n ìkan tí mo sọ ńjọ́ yẹn, mo sọ aloe vera ti cataract ni ó lè help yín, ó máa help yín. Gbogbo àrùn kárùn tẹ́ bá ní tẹ́ understand, omi ni èèyàn fi ń flush ẹ̀, but omi náà gbọ́dọ̀ wá di pé èyí tẹ́ máa mu jù, èyí tẹ́ máa mọ̀ pé yes, èyí tí mo ti mu yìí ó lọ wash out a lot of toxics. Tẹ́ bá ti mú ẹ máa tọ̀, bẹ́ẹ̀ ṣe mú yẹn lẹ́yìn máa tọ̀ dọ̀tí hospital. But fún ẹ̀yin tí ẹ ń gbọ́ mi, tó bá yẹ kó ti wá severe gidi gan, ẹ lọ sí hospital, ẹ drop orógbó yín sharp. Okay, ìyẹn lọ.
wọ́n tún béèrè kíní kan pé kí tó gbàgbé alákọ̀ọ́kọ́ tó sọ voice note yẹn ó ní àtọ̀ pé èèyàn kan sọ wípé ó máa affect àtọ̀ yes ẹ̀yin mọ̀ pé mi ì mention àtọ̀ níjọ́ yẹn orógbó tí wọ́n bá sọ fún yín hospital pé sorry tẹ́ bá lọ ṣe àtọ̀ analysis tí wọ́n bá sọ fún yín pé àtọ̀ yín wà sluggish tẹ́ ẹ bá jẹ orógbó yẹn bá ti recommend ó máa fast tẹ́ ẹ bá wá ń jẹ everyday ó máa tìn yẹn ó máa tìn yẹn iṣẹ́ caffeine nìyẹn ó máa water ẹ̀ ó máa sọ di water yes ó tọ́ ni tó bá wá di water gidi at the end of the day ẹ lè má rí much of quality àtọ̀ láti di ọmọ so ìbáyẹn bó ṣe dáa fún fertility díẹ̀ fertility fún àwọn àtọ̀ tó sluggish bẹ́ẹ̀ náà ni ó máa tètè mú àtọ̀ ó máa tètè sọ di omi tó ní jẹ́ kó lè fún obìnrin lóyún mọ́ tó bá ti pọ̀ jù so lórí èyí tí mo sọ sí ẹ̀yin tí ẹ bá express such bí arákùnrin yìí ẹ mọ̀ pé mi play voice wọn tán mi fẹ́ give play voice wọn tán because wọ́n sọ more of information nípa ara wọn so mi fẹ́ kí èèyàn púpọ̀ mọ̀ kó mọ̀ who the person tó fún mi ní voice note yẹn èyí táwọn describe yẹn èèyàn tètè tí n bá play voice note yẹn tán àwọn èèyàn tètè máa get pé this is the person but àwọn kan sọ ni wọn ò take caution you understand so tí mo bá lẹ́ni nǹkan bẹ̀rẹ̀ tó bá fẹ́ support pé lóòótọ́ òun jẹ orógbó àtọ̀hún ó wá padà di water ẹ jẹ́ ká gbọ́ we are ready lórí ti asthma tẹ́ ẹ bá wo fídíò yìí tán ẹ lè jẹ́ orí ọ̀fẹ́ asthma ó wà lára nǹkan tó affect breathing bí èèyàn ṣe ń mí èmi ò mọ bó ṣe rí asthma yẹn asthma of all type asthma of all kind ẹ lọ wá kíní so kí lẹ lọ bá mi wá èègbò orógbó èègbò rẹ̀ èègbò igi orógbó èègbò igi orógbó ẹ̀yìn èègbò igi orógbó àti omi tútù ẹ wá sínú kọ̀ńténà kan ẹ wá ẹ bẹ wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ wá da omi tútù sí ẹ gbé kalẹ̀ láti sìn títí dijọ́ kejì ká sọ wípé 12-18 hours ẹ bẹ̀rẹ̀ sí ní lò shot kan after food àti nírọ̀lẹ́ lẹ́yìn ìgbà tẹ́ ti jẹun tán everything so ẹ must to jẹun kẹ́ tó máa lò bí ṣe máa lò nìyẹn ó ti ṣiṣẹ́ fáwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó fún wa ní recommendation thank you so much then this is another one omi ìgbín ẹ mọ̀ pé omi ìgbín wà medicinal dáadáa omi ìgbín wà very very medicinal so lórí ti asthma yìí náà a máa lo omi ìgbín but this is the measurement síbí ráìsì kan omi ìgbín ẹ fúlù kíní yìí o ẹ fúlù kọ̀ńténà yìí o 35 cl ẹ fúlù ẹ o ẹ mọ̀ pé kìí ṣe ìgbín kékeré ìgbín púpọ̀ lẹ́ lò ẹ bẹ láti ìsàlẹ̀ omi ẹ̀ tẹ bá gẹ̀ẹ́tì síbí kan oyin original tí wọn ò tí míìsì kankan tí wọn ò míìsì orin ọ̀yìn jìnnà lọ bẹ àwọn olóòótọ́ orin ọ̀yìn jìnnà omi ìgbín síbí kan síbí ráìsì that is 10 ml oyin síbí 5 omi ìgbín síbí kan oyin síbí 5 omi ìgbín síbí kan oyin síbí 5 bẹ́ẹ̀ ṣe measurement yẹn nìyẹn tó fi máa tó dédé ìtẹ́ máa rọ síbi bí meanwhile ẹ má tètè rọ síbi ẹ má tètè fi síbi bí ẹ má fi síbi tó yẹ yín ẹ fi sínú open container ni so that kẹ́ fi mix ẹ̀ dáadáa ẹ má worry any amount tẹ́ bá rí ó lè mọ́ tó container yìí ó lè jẹ́ half tó yẹ yín tẹ́ bá lò yẹn wọ́n bá tẹ́ bá rí ẹ rí yàtọ̀ so if tí nídìí bá wà fún yín pé kẹ́ repeat ẹ máa rí from pé bẹ́ẹ̀ ṣe rí ìwòsàn yẹn sí so yẹ yín so this is on point by 2 using my words for this bye for now.